Adékúnlé Ọdẹ́kùnlé. Ọmọ ọdún mélòó ni ẹ́? 21 years. Ọmọ ìlú bo ni ẹ́? Gbọ̀ngàn. Kí ló gbé ẹ débí? A lọ sí ilé pásítọ̀, a lọ gba mọ́tò lọ́wọ́. Pásítọ̀ wo? Reverend mi morúkọ wọn. Chọ́ọ̀chì wo? Ní CAC. Ìgbà wo ló darapọ̀ mọ́ olè? Àwọn àkọ́kọ́ mi lè lé mi ṣe rí. Skúù wo ló ń lọ? Mo ti kúrò school ti pẹ́. Kí ló dé? Kò sí ọkàn. Ìgbà tí education mi ò gbé school, mo wá lọ kọ́ṣẹ́. Iṣẹ́ kí ni? Tailor. Ṣé o ti wá ṣe freedom ni? Bẹ́ẹ̀. Kí ló dé tó máa ṣiṣẹ́ tó fi darapọ̀ mọ́ olè? Mo ń tẹ̀lé partner ẹni tó igi gígé. Torí owó ọdún ni mò ń wá. Mo ń tẹ̀lé partner igi gígé. Owó aṣọ léyà? Bẹ́ẹ̀. Torí mo wá ìgbà after àti partner dé ní ẹni tí mò ń bá ṣiṣẹ́ wá ní kí n ká lọ síbi kan pé màá lo owó torí wọn fún wa ní owó lálẹ́ ọjọ́ yẹn. Mo wá tẹ̀lé lọ ibẹ̀ láti wá débi tí wọ́n ti máa rob. Mi ò rẹ̀ ṣe rí. Mo wá béèrè pé kí la wá ṣe ní by this time. Wọ́n dẹ̀ sọ fún mi pé kí n má sọ ní ti pé kò sí ọ̀kan pé tó bá ti dọ̀la àwọn máa fún mi lówó pé kí n jẹ́ káwọn ṣe nǹkan tí a fẹ́ ṣe tán. Ìgbà tá a ṣe tán a gba mọ́tò lọ́wọ́ pásítọ̀ yẹn. Ṣé iná pásítọ̀ yẹn? Ná pásítọ̀. Báwo lẹ ṣe wọlé ilé? Ilẹ̀kùn wọn ti dáadáa. Wọn ti ilẹ̀kùn wọn. Ẹ wá fipá já wọlé? Ìgbà tá a wọlé a gba fóònù lọ́wọ́ wọn 100 méjì. A bá kan nínú wardrobe mọ́tò wọn. Ẹ bá? Ẹyọ kan a bá fóònù kan nínú wardrobe mọ́tò wọn. Wọ́n dẹ̀ fún wa a dẹ̀ gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ wọn. A dẹ̀ lọ. Níbo lẹ wá gbé mọ́tò lọ? A lọ sí shrine after ta kúrò shrine. Níbo ni ló ń jẹ́ shrine? Èkó ni shrine wa. Okay. Nígbà tá a kúrò shrine wá ń bọ̀ ìgbà tá a dé Ogun State ni mọ́tò yẹn ló break down. Kí lẹ lọ ṣe ní shrine? A lọ mutí níbẹ̀. Ẹ lọ mutí níbẹ̀ lẹ́yìn tẹ́ gba mọ́tò tán? Lẹ́yìn tá a gba mọ́tò tán a dẹ̀ gbowó kankan lọ́wọ́ pásítọ̀ yẹn. Ìgbà tá a wá dé shrine ìgbà tí mo wá ń béèrè pé báwo lẹ ṣe rí owó ìgbà tẹ́ ní ọ̀gá ò fún yín lówó. Wọ́n ní àwọn family àwọn kó owó kan sáwọn lọ́wọ́. Ta ni? Ẹni tí mò ń bá ṣiṣẹ́ tá a jọ lọ sí ibẹ̀. Wọ́n ní ọ̀gá àwọn kó owó. Wọ́n ní àwọn family àwọn ó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Wọ́n ní àwọn family àwọn kó owó kan sáwọn lọ́wọ́. Ibẹ̀ ni àti ibẹ̀ làwọn ọlọ́pàá ibi tá a ti ṣe mọ́tò yẹn làwọn ọlọ́pàá ti wá bá wa ń bẹ̀ ibẹ̀ náà ti mú wa. Ṣáwọn òbí ẹ ti wá mọ̀ pé wọ́n mú ẹ báyìí? Àwọn òbí mi mọ̀. Ibo náà ń gbé? Wọ́n wà ń Gbọ̀ngàn. Bàbá àti màmá ẹ̀? Bẹ́ẹ̀. Ṣé wọ́n làkọ́bí ni? Bẹ́ẹ̀ èmi nìkan ni ìyá mi bí. Okay, bàbá bẹ́ẹ̀ bí ọmọ mi. Bàbá bí ọmọ mi.